ẹni tí wọ́n ń pè ní Christmas òun náà ni aidu nasara aidu almasihiyin ó ti bá ó jẹ́ ọ̀kan nínú àwọn ọdún àwọn ọmọlẹ́yìn Jésù tí ẹni tá ń pè ní Jesus ń jẹ́ Ànábì Ìsá Jesus torí pé èdè àìbòríyà kí là ń pè sòríyà lọ́gà sòríyà náà ni Ìsá lárúbáwá ìkọ́n lárúbáwá ló di Ìsá lọ́dọ̀ tí wọn Jesus Yakub Jacob ó ti wà bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ so ọdún wọn òun náà ni ọdún tí wọ́n ń pè ní Christmas so ó dẹ̀ máa ń wáyé ní ọdọọdún báwa náà ti ní ọdún wa tá Nábì sọ wípé likulli qawmin aidu gbogbo ìjọ kọ̀ọ̀kan ló ní ọdún tiẹ̀ tí ń ṣe ọdún táwọn ọmọ lẹ́yìn Jesus òun ni Christmas. tó ó dà bàbá bó ṣe wá jẹ́ ọdún wọn yìí ṣé ó lẹ́tọ̀ọ́ ká bá wọn ṣe ọdún yẹn ṣé ó lẹ́tọ̀ọ́ ká pè wọ́n lórí fóònù ká wá kí wọ́n pé ẹ kú ọdún gẹ́gẹ́ bí mùsùlùmí. ìbéèrè méjì ni ìbéèrè tí ẹ béèrè yìí ìbéèrè ọ̀kan bẹ́ẹ̀ lọ ọ̀kan bẹ́ẹ̀ lọ èyí tó lọ ń bẹ̀ èyí tí ò lọ ń bẹ̀ ni pé ìjọ lẹ́tọ̀ọ́ ká bá wọn ṣe ọdún wọn kò tí bá wọn a lè bá wọn sọdún wọn ó ti yẹ tọ́ra Ànábì ó sọ wípé ká bá wọn ṣe ọdún wọn ìbánisí ọdún wọn ni kí wọn náà kó aṣọ kó wá lọ ṣọ́ọ̀ṣì tí wọ́n ń pè yàn sọdún nù ṣe máa pàwọn nísìnyí á lọ yídì àwọn náà ò ní tẹ̀lé wa lọ yídì ó ti yé àmọ́ àwa náà wà ní tẹ̀lé wọn lọ ṣọ́ọ̀ṣì káwá ní torí pé wọ́n ń sọdún wọn gbogbo mùsùlùmí náà wá jáde ẹ̀ máa lè bá wọn ní ṣọ́ọ̀ṣì wọn láti wípé àní àwa bá yín ṣe ọdún àmọ́ àtàníhà òun náà ni kí á kíyàn wípé ẹ kú ọdún ó ti yé wọn Ìsìlámù ò tako yín a kí wọn wípé ẹ kú ọdún òní ó ti yé wọn torí gbogbo ẹni ọdún babaláyé náà ní ṣe ọdún wọ́n Nàìjíríà lọ́dún tí ń ṣe tá a sì jọ ń ṣe pọ̀ ṣé ọdún Ìsìlámù Nàìjíríà ń ṣe kọ́sìm Nàìjíríà lọ́dún tí ń ṣe independent day ńkọ́ ọdún independent now kìí sọdún Islam independent day àyẹ̀mbá Nàìjíríà ṣe Eidul Istiqlal ọdún ìgbà òmìnira ní independent day kìí sọdún Islam gbogbo Nàìjíríà náà wá sí àti Muslim àti Christian àtẹlẹ gbogbo wa pátá náà láti ọdún independent wọ́n làwọn tó fún wa lọ́dún gbogbo àní gbogbo èèyàn àti alùsùnà àti oṣùfì àti gbàgbọ́ èèyàn ọgbọ́dọ̀ wà nígbà náà èmi ọlọ ọ́fíìsì wọ́n ti tilẹ̀kùn ọ́fíìsì a ṣe a tún ní àwọn àyájọ́ ọjọ́ míì náà tá a tún máa ṣe izan tó fi wá fún wa tá a fi ń kíra wípé happy independent day àbí a gbọ́dọ̀ a kí àwọn ọmọ ìyá wa náà wípé happy Christmas èyí wọn sọ yàn di kèfèrí rárá bó ṣe wọ ọmọ kọ́dà kò mú ọkú ní Islam Ànábì ó sì bú ọkú ó sì ṣe bẹ́ẹ̀ Ànábì ló sì lẹ̀sìn kì í jẹ́ pé ọlọ́wà sọ fáwa pé kò dá rárá ìwọ kọ́ sọ Ànábì ló ní ẹ̀sìn lọ́mẹ́sìn wa Ọlọ́run ló sì ní ẹ̀sìn tá Ànábì mú wa so bá Ànábì bá sọ pé a má kí wọn àní kí wọn àmọ́ àrà kọ́ lẹ̀ pé ẹ má kí wọn. ntó fà dábì kí wọn gan-an ẹ má kí wọn kò sákọ́lẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe rákọ́lẹ̀ rẹ̀ kó mú wa. challenge mi tún ní ìyẹn o tó o bá rí àkọọ́lẹ̀ rẹ̀. pé ká má kí àwọn kírísítẹ́nì pé ẹ kú ọdún o ti wà kò sákọ́lẹ̀ rẹ̀ àmọ́ ìbánisọdún ọ̀tọ̀ ìkíni kú ọdún ọ̀tọ̀ ọ̀tọ̀ ni kíni ọ̀tọ̀ ní ìbánisọdún ní wípé a kó lọ ọ̀dọ̀ wọn a lè bá wọn ṣe àwọn akónú aṣọ àbá wọn sínú ìkíni ni wípé a kí yín pé ẹ kú àyájọ́ ọjọ́ ọdún yín lónìí o àwọn náà kí àwa náà jọ táwa náà bá ń ṣe tiwa náà ṣe tọ́da sáǹdì báyẹn ọ wá kú oúnjẹ ebi oúnjẹ ẹ̀ nì ọ wá sí tó takò oúnjẹ jíjẹ ṣe pé kò sí tó takò ká jẹ oúnjẹ kò sínú sẹ̀ríà kò sí sẹ̀ríà kan tó takò wọ́n yẹ lẹ́yìn pé sẹ̀ríà tó fọwọ́ sí ká jẹ oúnjẹ wọn. bàbá ṣé tí wọ́n bá pa ẹran lẹ́ ń sọ pé. tí wọ́n bá pa ẹran á jẹ àfi tí ó bá hàn sí wa wípé ẹran tí wọ́n pa yìí wọ́n fi pe rí Ògún àbí wọ́n pe rí nǹkan kan sí tó bá yẹ pé nọ́mà àbí wọ́n ti du ẹran tí èyí jẹ́ pé bóyá wọ́n já ẹran lọ́rùn àbí wọ́n du láti ẹ̀yìn ó ti báwọn
àbí wọ́n sọ wọ́n tọ́ wọn ta ní pa léyìí tí lànà ti ìsìlámù ọ̀farama ká dùn náà bẹ́ẹ̀ tọ́ba yẹ pé bí lànà ìsìlámù ti dùn náà ni kọ́tí olè olùkúmọ̀ àlùwàdàjẹ́ yìí kí wọ́n gé ní gògóńgò yà yẹn kí wọ́n gé bẹ́ẹ̀ tọ́ba yẹ pé bẹ́ẹ̀ náà wọ́n ti du adìẹ àbí bẹ́ẹ̀ wọ́n ti du ẹran àbí bẹ́ẹ̀ wọ́n ti pa màlúù kódà kó má jẹ́ pé mùsùlùmí ló bá wọn kó akọ́jẹ́ pé àwọn náà pa fúnra wọn táà sì rí tí wọ́n pa fúnra wọn ìsìlámù fàyè lẹ̀ kájẹ́ torí ìsìlámù sọ fún wa wípé àwa ni ká bá wọn pẹran ibi àdìsí tọ́ba láwa ni ká bá wọn pẹran ẹ̀ mú àdìsí náà wá. bàbá ẹni tí ó bá dú ẹran tí èsè mùsùlùmí tí ò dákọ Ọlọ́run sí nǹkan. gbọ́kọ́ sí mo ní ìsìlámù sọ wípé ká bá wọn dú ẹran o tún lẹ́ni ó bá dú tí èsè mùsùlùmí ṣé mùsùlùmí ẹni tó dù yìí. ó kọ Ọlọ́run tí ó dá sí nǹkan. ó kọ Ọlọ́run bíi tí ó ń kọ Ọlọ́run tẹ́ bá ti mú ẹran tẹ́ bá ti fẹ́ dú gbogbo ẹni tí ó du ẹran tó bá jásí pé nítorí fẹ́ du ẹran yìí fún òun náà ni pé ọdún tí wọ́n láwọn fẹ́ du fún náà ni ó kọ Ọlọ́run ti wà nù tí wọ́n gbogbo mùsùlùmí tí pẹran kí dákọ Ọlọ́run bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀kọ́ màálù tẹ́ ń rà lọ́jà mélòó yẹn ní ṣe bísímìlá kó tó pa màálù ẹni tó pa màálù bí 40 lẹ́ẹ̀kan náà fíìn ó kó mẹ́ ó tún bọ́ síbò mí fíìn ó tún kó mẹ́ ó tún bọ́ síbò mí fíìn èèyàn mélòó ní dákọ Ọlọ́run bí màálù àmọ́ tó bá ti mú ọgbẹ́ ọ̀bẹ lé lọ́rùn wà ẹ̀mí ń ṣe yìí ńlá yusabbihu bihamdi ọ̀bẹ rẹ̀ gan ti dákọ Ọlọ́run fún rẹ̀ ọ̀bẹ gan ti dákọ Ọlọ́run fún rẹ̀ ẹni ọba ti múra kó òun ó du ẹran Ọlọ́run ó ti ní tó jẹ́ pé ẹran tó fẹ́ du yìí kì í jẹ́ pé ògùn ló fẹ́ du fún ẹgbẹ́ bọ́ ló fẹ́ du fún ẹgbẹ́ ló fẹ́ du fún ọdún ni ta làwọn náà ń pè ta lọ́lọ́run wọn òun náà Ọlọ́run wa ìkan náà ni ọba yìí ti mú tó ti du ni ó ti dákọ Ọlọ́run bú ọba wa ń wò pé nígbà tí ò dákọ Ọlọ́run sí ọ̀nà wo ni wọ́n wá fẹ́ gbà tí ọba wa fẹ́ jẹ́ ìwọ́ wa ṣe bísímìlá kó tó jẹ tí wọ́n bá wo pé lọ́dọ̀ tiẹ̀ kò pó kọlọ́run sí. kò pó kọlọ́run sí wọ́n wá dá kọlọ́run kí wo tó jẹ wọ́n bá ti wá dá kọlọ́run ó ti bá wọn ó ti wá di. sẹ́rí àdìsí ń pè wà látàkùlù mímọ́ lámù yozgari símù láàléhì ó ti gọ́sìm àdìsí yẹn ọ̀tọ̀ ní tọ́lọ́hún àyà alukur'an tó ní wà látàkùlù mímọ́ lámù yozgari símù láàléhì àbí àyà bá ń wú àyà wọn àfáì ẹ má bínú nítorí Ọlọ́run bí bá ti ń wá báwọn kí. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wala ta'kulu mimma lam yudhkar ismullahi alayhi wa innahu lafisqun. àyà yìí àwọn èèyàn wá ń gbé lérí wípé gbogbo ẹran tá a bá ti rú tá a bá ti ṣe bísímìláì ká tó dù ó ti yé báwọn nípa àgbọ̀dọ̀ jẹ èyí ń kọ́ lọ́lọ́run wí o èyí ń kọ́ lọ́lọ́run wí o kìí jẹ́ pé ká ṣe bisimilahi rahman rahim pin ẹni tó wá ń du ẹran tó wá ní gbọ́kọ̀ ṣe bisimilahi kúrò ìran ti ṣe bisimilahi ẹran ti dèwọ̀ àgbọ̀dọ̀ já àkùdè wọ̀ ẹ̀ jẹ́ aláàlí ẹran ni aláàlí torí pé ẹni ó du mùsùlùmí ni abẹ́ ni ó du ọmọlẹ́yìn kristi ni kìí jẹ́ pé ẹbọ òòṣà lónìí ẹkọ̀gùn ní ń bọ kò sì du fógùn ó du fún ọdún wọn ó du ẹran fún ọdún wọn kò du ẹran fún Ògún kò sì du fún Ọya kò du fọ́sùn kò du sẹ́rí òòṣà kò du fọ́bàtálá ó ti yé ó du ẹran ọ̀pá ẹran ọdún so yẹn ká sì jẹ èyí tọ́lọ́hún sọ pé látàkùlù ẹ má jẹ nù rẹ̀ mímá làmú yuskarizimala èyí tí wọn bá dá kọ Ọlọ́run kún ó tú kún ọ tí wọn ò fi pèrí Ọlọ́run ní wí. èyí tí wọn ò fi pèrí Ọlọ́run. kẹ́ẹ̀ pé èyí tí èsè wọn ò ṣe bísímìláì kọ́. ìtí wọn ò ṣe bísímìláì àwa lè ṣe bísímìláì ká máa jẹ. a lè ṣe bísímìláì bá sì máa jẹ lọ. òjò wa bí wọ́n gan lè du ẹran bí ìkanjú wọn fẹ́ sáré pẹ̀ràn yìí kọ́ má bàa bọ̀ kọ́ má bàa kú wọ́n wá mú ọ sáré du ẹran ọ̀ràn ti bísímìláì ẹran ti dàláàlì fún ọ ntọ́lọ́run sọ ń bi àyà yìí ni pé ẹran tí wọn bá fi pèrí Ọlọ́run òsànà fi pèrí òun lọ́lọ́run ní amájẹba iná òfìsì kù ó ti bá wọn pò kí inú ẹran ó ti dè wọnú ni ó ti èyí tọ́lọ́run sọ ń bi àyà òun ni. àkàrà nǹkan lọ sà ibi tání àti ẹwílẹ̀ kẹ. ẹ̀yin méjèèjì fẹ́ máa dùn mí lọ ọ̀sìn. Ọlọ́run ṣe rọrùn sà inú kíkí tí ẹ sọ lẹ́ẹ̀kan wọ́n mú nǹkan kan wá wípé man tashabbaha bi qawmin fahuwa minhum pé nítorí wá sí fi lè mú wa kí àwọn kírísítẹ́nì àbí àwọn náà ti dára wọn nìyẹn. àwọn náà ti dára wọn nù àìgbádìí sí ni man tashabbaha bi qawmin fahuwa minhum èyí wọ́n ṣe tasabu kíkí ò sí nínú tasabu bi qawmin fahuwa minhum ẹni ó bá lọ gbé kíní kírọ́ọ̀sì nísìn ó gbé sọ́run
táyà pé àwọn tó ní àwọn kírísítẹ́nì nù fàwọ́ àmì ni o. ó ti dára wọn báwọn. ó ti dára wọn nù. Mashallah. irú tí ń wínú kìí ṣe bíi ti kíkí tàṣàbùhù bìhìm òun ò sí nù kíkí ara kíyàn pé ẹkú ọdún òun ti wá di pé fàwọ́ àmì ni o. ó ti bá àbí kéèyàn lọ ọ̀dọ̀ wọn kí wọ́n máa kí wọ́n náà wá dúró kọ́ máa ní wọ́n ti ń wí kí wọ́n náà jọ máa ṣe fàwọ́ àmì ni o. ó ti dára wọn nù. kọ́dà kéèyàn wọ aṣọ sùtánà ó ti bá wọn tàṣàbùhù ní ọmọ jẹ́ ń kọ́pì wọn nù nítorí pé a mọ̀ pé àwọn ni wọ́n ní aṣọ yẹn yúnífọ̀mù ni fún wọn ẹ gbọ́ wọ́n á kọ́pì wọn nù bẹ́ẹ̀ bá ti wá wù ọ bẹ́ẹ̀ fa wà mí nìhun ó ti dára wọn àwọn yìí ló lè jẹ́ tàṣàbùhù àmọ́ náà máa sọ tí gbogbo wájọ́ wọn tó yẹ kó pa wápọ̀ tí ń jẹ́ ní jẹ́nẹ́ra aṣọ bá ti wọn létí fún ìṣàwọn náà wọn létí fún náà bá ti wà ń létí wọn wọ aṣọ àlejò wọ̀ ní wọ́n sábúrú mbẹ́. kí ẹ tó máa lọ bákan náà níbi ọ̀rọ̀ oúnjẹ yẹn sà. àmọ́ bẹ́ẹ̀ yẹn bá farabalẹ̀ àmọ́ bẹ́ẹ̀ yẹn bá bọ́ bàtà lẹ̀ tó lóun ọwọ́ bàtà tí ń fẹsẹ̀ rìn kí o ti bá wọn kò di sẹ̀lẹ̀ o wọ́n bá wù bẹ́ẹ̀ ó jẹ́ mùsùlùmí torí kò sí àyà tọ́lọ̀ ní àmọ́ bàtà bọ́lọ̀ ní àmọ́ bàtà pọ̀pọ̀ aláṣẹ olùkọ́ ayé láwọ̀ bàtà wọ́n bá ti rọ ọlọ́run bẹ́ẹ̀ mo ní ọ̀kan nínú àwọn àgbà àfáàtọ́ pé tí wọ́n bá ń jáde wọn ìwọ bàtà nílẹ̀ yìí ni ọlọ́run fẹ́rí jì wọn ẹ pé wọn wọ èyí rí wọn fún wọn bàtà rí. kò bẹ̀ sí jẹ́. akílọ́ kẹ́sì pẹ̀lú ọ̀rọ̀ bàtà. kò sọ yẹn di kèfèrí. rárá kò di sẹ̀lẹ̀. o ti bọ̀ yúnífọ̀mù wọn tá a ti máa ń mọ̀ wọ́n. wọ́n máa ń wọ̀ òun nìkan ni a máa wí pé tashabuhu bihim o ti èyí ń lálẹ́ máa sí sínú inú rẹ̀. níbi ẹran jíjẹ sàkárà nǹkan lọ lápèjúwe àwọn arìnrìn àjò tó máa ń tarafu lọ́pọ̀lọpọ̀ a fẹ́ jẹun lójú ọ̀nà a dẹ̀ ní ìdíkayálé oúnjẹ àádẹ rẹ náà lé oúnjẹ irú oúnjẹ yìí àmọ́rú ẹni tí ó pa àmọ́rú ẹni tó du ó dákọ Ọlọ́run kò dákọ Ọlọ́run sí àmọ́ báwo ni irú àwọn yẹn. a lè bọ́ ń bi èyí hùn àwọn ṣubuhatu nu ó ti yé báwọn ṣubuhatu nìyẹn nǹkan tí ó rújú téèyàn ọmọ bọ́yá ẹni yìí dákọ Ọlọ́run sí àbí ọ̀dákọ Ọlọ́run sí ọ lè máa bi ọlóúnjẹ wípé ṣe dákọ Ọlọ́run kẹ́ tó pẹ̀ràn kò sí ní tọ́kàn tiẹ̀ pẹ̀lú èyí hùn ó ti yé báwọn wọ́n sára ẹran àníwọ̀ ti dákọ bísímìláì kó tó jẹ kọ́dà bójú kú mẹ́tẹ́ sọ́ọ̀mà nígbà tó ọba yìí ti máa ní tọ́ba ìkọ́bá jókòó ẹran ni wọ́n pa tí wọ́n fi sóúnjẹ fún ọtọ́ jẹ́ ò ní problem pẹ̀lú Ọlọ́run nígbà tó ọmọ ìgbà tí wọ́n ń pa so èèyàn sá jẹun. bàbá ẹ jẹ́ mi béèrè kan sí èmi ní ọ̀rẹ́ kan pastor ok ẹ máa ń ṣe dáadáa sí mi púpọ̀ ok tó bá ti wá dìgbà ọdún Christmas àbí wá wọn torí pé mi ò sí Ìbàdàn ok yóò ti pè mí pé kí n wá ok yóò dẹ̀ ṣe mí lálejò pẹ̀lú oúnjẹ ok ṣé mo lẹ́tọ̀ọ́ kí n jẹ oúnjẹ bẹ́ẹ̀. ṣé bọ́ ọlọ kí ni ọlẹ́tọ̀ kọ́ jẹun ọlẹ́tọ̀ ó lé kí ọdún ó lé lọ kí ọdún wípé báwo ni ẹkú ọdún òní òun ní kí ọ náà ní sálàáfíà lẹ wá sí dáadáa a lè lọ kí wọ́n lé kú ọdún ó ti bá wọn àmọ́ àní lọ lè bá wọn ní ibi tá ti ń jọ́sìn wọn bí ìgbà tó lọ yí dìnnú. bàbá ọ̀tọ̀ nìyí o ọ̀tọ̀ a lè lọ kí wọ́n lé a lè lọ kí wọn kìrìsìtẹ́nì lé pé ẹkú ọdún ó sì jòkó wọn sáfẹ́ lóúnjẹ. a lè lọ ilé ìjọsìn wọn. ilé ìjọsìn ló ní lọ tó ti gẹ́ẹ̀tì báwọn àmọ́ ọlọ́ba ń lé rẹ̀ ibà wọn máa ń lọ ilé ẹ̀ tẹ́lẹ̀ o ti ń lọ ilé rẹ̀ tẹ́lẹ̀ nígbà tí o ti sọdún ẹjọ́ ń jòkó ẹjọ́ ń sọ̀rọ̀ wọn náà wálé rẹ̀ ẹjọ́ ń jẹ ń dáná fún ọ nígbà wàá dunu ọdún asiba oúnjẹ tí wọ́n máa jẹ lọ́dọ̀ rẹ̀ ló tún gbé fún ọ̀hún. Bálùkùrá ní sọ fún òun sí Ọlọ́run náà lọ́lọ́run ti sóúnjẹ wọn àdẹ̀tọ́ fún wa ká máa jẹ. Ọlọ́run ti sóúnjẹ wọn fún wa. Al-yawm uhilla lakumut tayyibatu wa ta'amul ladhina utul kitabi uhillun lakum وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافهين ولا متخذي أخدان بارك الله فيك ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. اليوم Qasim yọ̀dà barakallahu fika al-yawm òní ẹ̀hún nǹkan ìgbà tó Ọlọ́run ti ó ti ka gbogbo àwọn nǹkan ibi àyà yìí ó ti ka àwọn nǹkan tó fẹ́ àwọn tó ti ajẹ àwọn tí ò fẹ́ ajẹ ó ka gbogbo ẹ̀ tán Ọlọ́run wa ni tọ́ mo wá fẹ́ dájọ́ báyìí mo fẹ́ tú ẹ̀yin mùsùlùmí lẹ̀ al-yawm látòní tèmi Ọlọ́run ti ń bá yín sọ̀rọ̀ yìí. Uhilla lakumut tayyibat. Gbogbo nǹkan tó mọ́ tí ò ní dọ̀tí nú àti ṣàlàyé àwọn ẹ̀gbin àwọn tí ò da
lẹ́yìn àwọn àlàyé tá a wá ṣe èyí àwọn atọ́yìnbáàtù àwọn nǹkan tó má gbogbo ń tọ́ da tó má àṣẹlẹ̀tọ̀ fún yín lónìí ẹ máa jẹ. Utul kitaba hillun lakum oúnjẹ àwọn tá a fún tírà Yahudi àti Nasara àwọn kírísítẹ́nì àwọn méjèèjì ni ta'amuhum hillun lakum oúnjẹ wọn dẹ̀ tọ́ fún yín lónìí kẹ́ ẹ bá wọn jẹ. Wa ta'amukum hillun lahum ẹ̀yin náà dáná fún wa kún ọ jẹ bẹ́ẹ̀ bá dáná fún wa kún ọ jẹ báwọn náà bá dáná fún yín kún ọ jẹ Ọlọ́run ó sọ pé ẹ̀yin ní bá wọn pẹran oúnjẹ wọn dẹ̀ tọ́ fún yín ló wí àwọn náà wọ́n sì pẹran fúnra wọn ó ti yé báwọn Ọlọ́run ní mo ṣe yín lẹ́tọ̀ mo tún wá sí ẹ̀tọ́ wípé kẹ́ ẹ fẹ́ àwọn ọmọ obìnrin yín wàlímọ́sọ̀nà obìnrin tó tọ́jú ara rẹ̀ tọ́jú obìnrin gidi inú àwọn mùmínì ẹ̀fẹ́ wàlímọ́sọ̀nà mina alladhina utul kitab àwọn obìnrin wọn gan tí wọ́n bá jẹ́ obìnrin tí wọ́n jẹ́ obìnrin tí wọ́n sọ ara wọn tí èso ń ranù tójú obìnrin gidi obìnrin àlùbáríkà nù wọn Ọlọ́run ni mo tún ṣe wọ́n lẹ́tọ̀ọ́ fún yín kẹ́ ẹ tún fẹ́ wọn ó ní ajẹun wọn ó tún ní abẹ́ wọn ìzá àtẹ́ tó wọn bó ti jẹ́ kìrìsìtẹ́nì wọn náà á tún fún sàdáàkì ọgbọ́ á tún fún sàdáàkì á fún lówó eré ẹ̀ àkàn nítorí pọ́jẹ́ lẹ́sìn mi káwá mú ẹrú àkèésẹ́ rú ẹlẹ́sìn mi nù ẹlẹ́sìn mi nù àwọn kan tún bẹ tó yẹ pé inú ẹ̀sìn wa làwọn wà tó máa sọ pé àrífẹ́ obìnrin àwọn. lájọ àtọ́ jẹ́ mùsùlùmí wọn à ní ẹ̀yún torí pé wọ́n ní àwọ̀ àsìlójú ọ̀nà àwọn bá bá rí lójú ọ̀rọ̀ tí wọn á ti bọ́ sọ́dọ̀ àwọn míì tí á ti rí obìnrin bọ́ ọ bá sì fẹ́ obìnrin tó bá jẹ́ kìrìsìtẹ́nì tó bá ní òun ò ní di mùsùlùmí ìsìlámù ọ̀túláàsì rẹ pé obìnrin tó bá bẹ́ kìrìsìtẹ́nì tí ó bá ti di mùsùlùmí àfi ẹni kó tó ó dìgbà tó bá di mùsùlùmí kó tó fẹ́ rárá ìsìlámù ọ̀túláàsì rẹ ọkọ lè máa ṣe mùsùlùmí kíyàwó rẹ ó sì jẹ́ kìrìsìtẹ́nì kò sáburú mẹ́ kò sáburú mẹ́ ọkọ lè jẹ́ kìrìsìtẹ́nì látàárọ̀ rẹ̀ dalẹ́ yóò máa lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ ìyàwó lè jẹ́ kìrìsìtẹ́nì látàárọ̀ rẹ̀ dalẹ́ yóò máa lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ ọkọ lè jẹ́ mùsùlùmí látàárọ̀ rẹ̀ dalẹ́ yóò máa lọ mọ́sálásí rẹ̀ ó ti bá wọn kò sáyà tọ́lọ̀ ti sọ kó dìgbà tó bá tó sọ ọ́ di mùsùlùmí kó tó fẹ́ ọ̀sọ́nù àyà yìí ká fẹ́ wọn ló wí kò nígbà tó bá tó di mùsùlùmí kó tó fẹ́ o lè fẹ́ tọkọ jẹ́ mùsùlùmí tíyàwó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ìsìlámù ní ọ̀fẹ́ ẹ̀ sì jọ máa gbégbé ayé àlàáfíà wọ́n jáde pọ̀ ń lọ mọ́sálásí rẹ̀ òun náà lóun lọ ṣọ́ọ̀ṣì wọn kò sáburú ń bẹ̀ ẹnu tí wọ́tọ́ jẹ́ ọkàn tí onídìlára rẹ̀ kándídéètì tó onídìlára rẹ̀ tó bá ti já kan yú pé òun lòun ò lè bọ́ ṣe Islam tó onídìlára rẹ̀ tí Islam ń fi ọgbà lára rẹ̀ òun làwọn ọmọ tó bá jáde lára rẹ̀ kọ́ gbà wọn mọ̀ àwọn wá sínú ẹ̀sìn tiẹ̀ inú Islam lọ́fẹ́ ntọ́fẹ́ nù káwọn ọmọ jẹ́ mùsùlùmí àmọ́ kó tó lè rí bẹ́ẹ̀ ni tí ó bá fẹ́ lẹ́sìn kìrìsìtẹ́nì ní ọkùnrin mùsùlùmí ọgbọ̀dọ̀ jẹ́ ni tí Islam jókòó sára rẹ̀ dáadáa tí Islam dùn la bó ti rí nìyẹn so tó bá rí mùsùlùmí ọkọ tí ń jẹ́ mùsùlùmí tíyàwó ń jẹ́ kìrìsìtẹ́nì kò sí ebúmẹ́ ìsìlámù náà ló ní afẹ́ ọlọ́run ní afọ́sí wọn sí ẹ̀sìn wa. bàbá lérí ọ̀rọ̀ oúnjẹ jíjẹ báyìí yóò wù wá kẹ́ ẹ bá wa wọnú ẹ̀ díẹ̀ bàbá. oúnjẹ àwọn kìrìsìtẹ́nì gangan. a ti sọ ọ̀rọ̀ jíjẹ oúnjẹ àfàwà Aminullah láti Ìbàdàn a ti sọ ọ̀rọ̀ oúnjẹ jíjẹ a sì ti sọ ọ̀rọ̀ kákí wọn a ti sọ ọ̀rọ̀ tí ń jẹ́ Christmas a ti sọ ọ̀rọ̀ pé a lè lọ kí wọ́n lé a sì ti sọ wípé a lè jẹ oúnjẹ wọn a lè fẹ́ wọn a ti lè jẹ oúnjẹ wọn tí wọ́n bá fọwọ́ ara wọn dá àbọ̀ fọwọ́ ara wọn pẹ̀lú kájẹ́ àwọn ṣe bisimilayi káwọ́ tó jẹ lórí eléyìí kò sí problem bẹ́ẹ̀ yẹn bá wí nǹkan mi yàtọ̀ fún tàǹtúnú àyà yìí o ti yé báwọn ajẹ́pọ̀ fẹ́ mú àyà mi wáyà tọ̀ fẹ́lẹ̀ tàǹtú yìí nù. o fẹ́ mú àyà mi wáyà tọ̀ àyà mi fẹ́ sọ̀kalẹ̀ mu títí táyà mi ò fi wá sọ̀kalẹ̀ yìí pé tọ̀ ẹ má jẹun ọmọ o táyà mi sọ̀kalẹ̀ pé ẹ dákun ẹni tá jẹun rẹ̀ sáà ní bá a ṣe ẹni fẹ́ jẹun rẹ̀ ṣé ó le jù ni ọba ṣe náà ló fi jẹun ẹ ọ ti bá àwọn kinní wọn sì ní àwọn náà máa fẹ́ bá wa ṣe kò tí wọn bá dáná gbogbo àwọn mùsùlùmí abẹ́lẹ́gbẹ̀ àwọn náà wọ́n máa fún lóúnjẹ kọ́dà àwọn mùsùlùmí gan àwọn sábà bóúnjẹ fún wọn ní ọdún tiwa àwọn sábà bóúnjẹ fún wọn ní ọdún tiwa a máa dá àwọn tó máa sahun sí wọn á dá nǹkan wa jẹ nulẹ̀ odidi àgbò á jòdì àgbò kátà fáw inú ilé àmọ́ àwọn bí wọ́n bá padì àfikún sáàjẹ́ ká àwọn mùsùlùmí kátà jẹ́ ń bẹ̀ ni látara wípé tahabub o ti bá wọn ìnífẹ̀ẹ́ wa tí wọ́n nífẹ̀ẹ́ wa kìrìsìtẹ́nì tí ó bá nífẹ̀ẹ́ mùsùlùmí ọmọlẹ́yìn Jésù kọ́ mùsùlùmí náà tó bá lóun hẹ́ẹ̀tì ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kì í sọ ọmọlẹ́yìn ànábì àyè hẹ́ẹ̀tì wọn
bàbá àwọn bọ́ bá fẹ́ pè wọ́n tó fẹ́ pè wọ́n sọ́dọ̀ tiẹ̀ nínú ẹ̀sìn tiẹ̀ bọ́ bá ní tó lè fi challenge wọn tó fi wọ́n fi ju ti bẹ̀rẹ̀ wọn lẹ̀ bisimilayi èyí wọn ò ní kọ́ máa ṣe pèlè wọn. wọ́n kọ́ ló ní wọn kò ní kí wọ́n ṣe pé. ó jẹ́ táwọn mùsùlùmí àwọn bàdé Israẹla àwọn káàbìrì bàdé Israẹla tó ń lo fóònù wọn tó fi ń ṣiṣẹ́ bàdé Israẹla tó ń lo microphone wọn tó fi ń pèrún bàdé Israẹla tó ń lo plane ẹlọmọká àwọn kẹ́bìrì bàdé Israẹla kẹ́bìrì yá. àkàrà nǹkan lọ sọ̀rọ̀ járe yín pé kí ẹ tún tó máa wọnú ẹ̀ sí nínú programu tí harmatẹ́ parí halkọ lánàá ẹ wá kí wọn pé happy Christmas in advance mo wá ní àwọn mùsùlùmí àwọn àtàjẹ́ mùsùlùmí tá a ti fún yín lẹ́ran léyà o ẹ̀yin náà gbọ́dọ̀ ṣe payback fún wa àwọn gbólóhùn kan bẹ̀ tí ẹ sọ bẹ̀ tí àwọn tí wọ́n já àwọn tí wọ́n kọ́mẹ́ǹtì tí wọ́n lò against wa wọ́n fẹ́ kí ẹ bá yanjú ọ̀rọ̀ náà wọ́n ní pàápàá jùlọ ní àfáà àtàyè ṣe àwọn kírísítẹ́nì ẹ máa ń pè wọ́n ní ọmọ ìyá wa ẹlẹ́ẹ̀kejì mẹ́rin ni pé ẹ máa ń pè wọ́n ní ẹlẹ́sìn kejì pé sáwọn kírísítẹ́nì sọmọ ìyá wa ni wọ́n ẹlẹ́ẹ̀kejì mẹ́rin ni pé sẹ́sìn ọlọ́run pé méjì ni tẹ́ fi máa ń pè wọ́n ní ẹlẹ́sìn kejì wa. ntọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ ni pé èmi kì í kò sínú àṣà mi púpọ̀ kí n sábà máa pè wọ́n ní ẹlẹ́sìn kejì kò sínú àṣà mi tí ó bá sì wá bẹ́ẹ̀ nínú àṣà yóò máa jásí pé àwọn ọmọ ìyá wa ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àbí àwọn ọmọ ìyá wa ẹlẹ́sìn ìkejì ẹ̀sìn kan náà ni dínú yẹn tá a bá wù ú ní àti asílù rẹ̀ ẹ gbọ́ láti pìlẹ̀ rẹ̀ ìsìlámù náà ni ọgbọ́ gbogbo àwọn ànábì ọlọ́run láti rí ànábì ádámà títí tádámà fi kọ́kọ́ sọ wá mùsùlùmí títí tó fi dé rí ànábì yìí sátán pé jésù yìí ìsìlámù náà ni gbogbo wọn mú wa ó ti bá wọn àmọ́ ìtìláàkù kẹlìmà ìsìlám ọ̀dọ̀ ànábì Muhammad ni ló ti jáde yàtọ̀ ti bá wọn ọ̀dọ̀ rẹ̀ ni ó ti jáde àmọ́ ẹni tó sọ wọn mùsùlùmí ànábì Ibrahim ni uwa sammakumul muslimina min qabl so ọ̀dà gẹ́gẹ́ bíi pé ìsìlámù tá a wà yìí náà àwa náà pín àwa náà ti pín a pé sóríṣiríṣi ọ̀nà tábà sọ àwọn yòókù náà ní àwọn ọmọ ìyá mùsùlùmí kejì àwọn ọmọ ìyá mùsùlùmí kejì tó bí gbogbo ẹ ti rí nù èyí wọn túmọ̀ ayé pé à ń sọ pé ẹ̀sìn pé sí méjì ó ti bá ẹyọ kan náà ní ẹ̀sìn. ilẹ̀sìn ọlọ́jà ní gbẹ̀sà ẹ jẹ́ n béèrè kan sí ẹ sọ́nà ọ̀rọ̀ yín gbà tẹ́ ń bá a sọ nísìnyí ẹni tí a bá fẹ́ wọn tó jẹ́ kristẹ àwọn ọmọ tán bí fún wa la gbọ́dọ̀ ṣe tó bí wọn ó ṣe padà sínú bí wọn ó ṣe jẹ́ mùsùlùmí. á brought tiwọn sórí Islam. tí ó bá wá ṣẹlẹ̀ pé bàbá èèyàn wá bí àwọn ọmọ yẹn ọkùnrin yẹn ó wá kú ní kékeré àwọn ọmọ yòó ti dàgbà ìyá wa pè wọ́n sójú ọ̀nà sẹ́wọ̀n pé kírísítẹ́nì náà ni ìyá ibi tí ń ṣe náà dẹ̀ ni yóò máa pe àwọn ọmọ sí kí ni ìdájọ́ rẹ̀ lórí ọkùnrin tó fẹ́ obìnrin. kò sí ìdájọ́ lórí ọkùnrin torí pé gáràdì tóun torí ẹ̀ fẹ́ ni pé òun fẹ́ kí èso tó bá jáde lára rẹ̀ kó wúlò fún Islam òun ti ṣẹ́ tiẹ̀ báwọn kò tiẹ̀ báwọn tọ́ra asáàdì nínú sàbí ànábì náà tó fẹ́ Yahudi àṣìdí sàbí ànábì tó fẹ́ kírísítẹ́nì sẹ́tìgẹ́tì bẹ́yẹn so bàbá wa di pé wọ́n bá wa kú tí àjàlí bá wa dé báwọn ọ̀rọ̀ kù sọ̀rọ̀ àwọn fámìlì bí ọkọ tí Islam ẹni mọ̀ mo sọ pé ẹni tí Islam bá dùn la tí background rẹ̀ bá jẹ́ strong Muslim òun ni Islam fẹ́ kí o ṣerú rẹ̀ òdì ní òfin ní sọ́mà nù kò sí wọn tó kò sí tó lè fi sọ pé ká má fẹ́ wọn kò sí kò sẹ́ẹ̀dì kankan tó lè mú wa kò sí ẹ̀rẹ̀ tó lè mú wa. nǹkan yóò kàn fún ìgbà àwọn fáǹsì wọn dẹ̀ ń bí yín lè rìsà bàbá bí mo ṣe kéré tó lọ́mọ yín a máa ń ṣe program kan lọ́dọọdún Ramadan lecture bàbá àwọn fáǹsì ní àwọn fẹ́kẹ̀ wá bá a ṣe wá sí i ní Ramadan lecture ó hùkù mi máa orí àwọn fáǹsì náà ayé bẹ́ẹ̀ kọ́kọ́ sí. tọ́ a máa sọ̀rọ̀ lórí eyín bí ọba ti jẹ́ tí ó fi jẹ́ rọrùn ọlọ́run sì ṣe ògbé rọrùn àmọ́ kí a tó lọ torí gbogbo nǹkan àwọn èèyàn máa béèrè ẹ̀rí gẹ́gẹ́ bó ti sọ lẹ́ẹ̀kan ó ti bá ńgbà tó ti sọ kọ́ sí mo ń sọ fún mi láàárọ̀ yìí pé torí mo bí pé kí ni tọ́pìkì onídàákọ̀ kan wábì bọ́ wábì yìí náà á dọ̀ lóhùn bó ti wú yìí náà ó ti bọ́ wá lójijì tó fájá hà wa á dọ̀ lóhùn àmọ́ àwọn nǹkan kan bẹ tá a ti sọ̀rọ̀ lórí ẹ̀rí táwọn èèyàn máa béèrè kílẹ̀ rí ńgbà tó wá ní ọ̀rọ̀ Christmas ni ká kí wọn kú ọdún ká jẹun wọn ká ṣe gbogbo ẹ̀ náà ni táwọn èèyàn sì ń takò wípé ká má ṣe bẹ́ẹ̀ wípé kò bá súnà ti ànábì mu ó ti yé báwọn ó ti yẹ pé wọn lẹ́rìí ọ̀sẹ̀ ìdí kankan wọn kàn bẹ́ẹ̀ lásán sọ pé kò bá súnà ànábì mu ok
àwa gbọ́dọ̀ wá nǹkan wo láfi palẹ̀mọ́ rẹ̀ torí pẹ́ni tí ń wò ẹlòmíì bẹ́ẹ̀ tí ń wò wá nìsín lọ́jà sí wípé kọ́ lọ́lé kéwù kọ̀ mọ́ omi lọ́lé kéwù kò yé ogun tá a wí yọ̀ mọ́ àmọ́ njọ́ máa wí ni pé mẹ́rin ẹ̀ wá àwa fún lẹ́rìí díẹ̀ kó fi mọ̀ pé àwọn àfa ibi mímọ́ sùn sí ibi ìmọ̀ kú sí tí wọ́n sin sí ibẹ̀ ní mazar o ti yé wa ní Kọ́hírà Azari ibi ìmọ̀ kú sí ibi wọ́n sin sínú ni kò sí gbogbo àgbáńlá ayé yìí tí ó wé pé òun ò ní wárí fún Azari èyí tó bá ti lóhùn ò rí wárí fún àìmọ̀kan náà ni wọ́n máa gbé kí o ti yé wa mo á fẹ́ kí ọ ka ọ̀rọ̀ Shawki Ibrahim Allam àti ọ̀rọ̀ tí ń jẹ́ mufti Mazar àti Sheikhul Azhar Ahmad Tayyib àwọn Sheikhul Azhari àti mufti Mazar ó ti bá àwọn méjèèjì mo fẹ́ kí a sọ ọ̀rọ̀ díẹ̀ nípa wọn kí ni wọ́n sọ nípa rẹ̀ kó tó di pé àárọ̀ fa. Qala mufti Misr ad-Doktor Shawki Allam. Mufti Mazar tá ń pè ní ad-Doktor Shawki Allam ọ̀rọ̀ tó sọ̀rọ̀. inna tahni'ata al-masihiyina wa ihtifal al-muslimina bi milad al-masih amrun mashru'un la hurmata fihi. yọ̀dà fọ ká kí àwọn kìrìsìtẹ́nì kú ọdún ọgbọ́ ká kí wọ́n kú ọdún ká sì bá wọn dunnú ní ọjọ́ ọdún wọn ká bá wọn dunnú sí káwa náà dunnú wípé ọdún kan tún dé inú àwọn ọdún bàwá fún àwọn ọmọlẹ́yìn Christian àwọn ọmọlẹ́yìn Jesus ó ní amúrún mashru'un la hurmatan fihi ó ní ọ̀rọ̀ kan ni tó wọ ṣẹ̀ríà tí ó sí wọ́n bẹ̀ tí kìí ṣe haram. لأنه تعبير عن الفرح به. ìta fẹ́ lò ń bẹ̀ òun ni ká bá wọn dunnú wípé ọdún wọn tún dé ọba wọn láyé. كما أن فيه تأسيا بالنبي صلى الله عليه وسلم. èyí tá a máa fi tẹ̀lé ńbẹ́ńbẹ́ yìí máa kọ́ṣe àti máa tẹ̀lé anabi Muhammad látara tawkid ìbùkún وتقدير àti ìmọ̀ ojú owó àti ìgbé anabi Ìsá ìgbé tóbi àti ìyá rẹ̀ náà anabi pàtàkì ẹ̀ ọ pàtàkì Jésù anabi Ìsá ó sì pàtàkì ìyá rẹ̀ tí ń jẹ́ Mariam ìwà pàtàkì rẹ̀ tá anabi pàtàkì ẹ̀ ni àwa náà gbọ́dọ̀ pàtàkì rẹ̀. وقد أشار علام إلى أن المصريين مسلمين. Shawki Allam ó wá tọ́ka wá síbi wípé àwọn mùsùlùmí tí ń bẹ ní Mazar àti àwọn kìrìsìtẹ́nì tí ń bẹ ní Egypt. Ashu ala ardi Misr. wọ́n jọ ń ṣẹ̀mí Christianity and Muslim wọ́n jọ ń ṣẹ̀mí ní ilẹ̀ kan náà èyí ilẹ̀ Mazari ní Mazari wọn kìrìsìtẹ́nì ń bẹ ńbẹ̀ Muslim ń bẹ ńbẹ̀ àwọn méjèèjì náà ni wọ́n jọ gbé ìlú yẹn wọ́n jọ ń darí ẹ̀. mutadadinina wa mutahabbin. wọ́n jọ wọnú ara wọn wọ́n sì nífẹ̀ẹ́ ara wọn àwọn ò ní pírọ́blẹ̀mù táwa níyà yìí ní Mazar àwọn kírísítẹ́nì àti mùsùlùmí Mazar ní Egypt àwọn ò ní ṣòro táwa níyà yìí àtòrí àwọn gbọ́ ẹ̀sìn yìí àwọn mùsùlùmí gbẹ́sìn yìí àwọn ọmọ ẹlẹ́yìn Jesus àwọn náà gbọ́ ẹ̀sìn tiwọn náà yìí wọ́n wá jọ ń ṣe pọ̀ lọ́hùn. hatta ya'isat minhum kullu muhawalati alwaqi'iyyati allati tata'ammad nashr alfawda. àwọn wàhálà àwọn gbogbo fìtínà àti wàhálà tí máa dá fáwọ́dọ́lẹ̀ tí dá ogúnlẹ̀ láàrin kìrìsìtẹ́nì àti mùsùlùmí látara ìfẹ́ kí wọ́n ní síra wọn ni ò jẹ́ agbúrò wípé ní Masari o kírísítẹ́nì àti mùsùlùmí kọ́dà wọn ń para wọn ẹ̀ lè gbúrò ẹ̀ ń bẹ̀ àmọ́ ẹ̀ gbúrò ẹ̀ máa gbúrò lẹ́yìn pàápàá jùlọ lọ́dọ̀ ẹ̀ ní àríwá yàn yìí. lọ́dọ̀ wa ń bí bàbá bá a ti jí láàárọ̀ ìbáyìí níta jí kan láyé lónìí. ní wàhálà tá a máa kàn náà nù o ti ibi àwọn tó ní mímọ̀ lọ́hùn bí àwọn ẹ̀sìn ti wá ibi ìmọ̀ ti wá lọ́hùn àwọn oníṣòro wọn sì ń bára wọn gbé bẹ́ẹ̀. torí wípé àwọn ni wọ́n ní ìlú kí ìsìlámù dé ìsìlámù gba dáwùlà ìsìlámù gbà lọ́wọ́ wọn ìsìlámù wa kó wọn sí abẹ́ himaya àti rẹ̀áyà ìsìlámù o ti bá wọn ó kó wọn sábẹ́ ààbò o ti bá wọn kọ́dà nǹkan kan wọn gbọ́dọ̀ kọlu kìrìsìtẹ́nì tí ń bẹ Masari tí nǹkan kan bá fẹ́ kọlu àwọn mùsùlùmí ó dìde wọ́n gbẹ̀ nǹkan náà dànù wọ́n sì gbèjà àwọn apá burúkú kan gbọ́dọ̀ sí wọn kọ́dà bá àwọn mùsùlùmí bá fẹ́ yàn wọn jẹ wọ́n sì gbèjà àwọn wípé káì ọ̀ gbọ́dọ̀ síbẹ̀ o ti bá wọn bẹ́ẹ̀ ló yẹ káwa náà orí ń yà yín àmọ́ ńgbà tó jẹ́ pé bíi ìsìlámù kan fò wáyà àmọ̀nà tí ìsìlámù gbà wọlé ni bó fo wíńdò wá ni bí fẹ́ǹsì ló fò wá ni bí àṣùbà ni ó dé tí wọ́n ń fọnú lọ́wọ́ ni ó jẹ́ kí wọ́n mọ àlejò owó ní Islam àlejò Islam ni àlejò ọlà àlejò àlàáfíà àwa la ní ẹ̀sìn àlàáfíà àwa fà àlàáfíà lò. àwa la ní ẹ̀sìn àlàáfíà àwa fà àlàáfíà lò àwa àlàáfíà lò
وهؤلاء المغرر بهم من tẹ́bá sì ra àwọn ọmọ ya kìrìsìtẹ́nì náà wọ́n ní ọmọ aládé àlàáfíà làwọn àwọn náà ní àlàáfíà fún ọmọ Ọlọ́run àlàáfíà fún ọ àlàáfíà fún ọ àwa náà ń wí pé asàlámù alaykum ìtumọ̀ rẹ̀ náà ní àlàáfíà fún yín o nǹkan kan làjọ ń wí yóò bá làwọn ń wí àwa náà àwọn Lárúbáwá nǹkan ìtumọ̀ kan làjọ ń wí asàlámù alaykum náà ní jẹ́ àlàáfíà fún ọ àwọn Lárúbáwá bọ́ọ̀nà bá fẹ́ sọ̀rọ̀ pé tọ̀ ẹ bá ní ẹ sálámà fún gbogbo ayé àlàáfíà Ọlọ́run kó bá gbogbo ẹ̀yin mùsùlùmí ayé o wọ́n ní ó ti di kírísítẹ́nì ah tẹ́wọ̀n sọ ọmọ Yorùbá mọ́ ìtumọ̀ asàlámù náà ní àlàáfíà ẹgbẹ́ kan làjọ ń wí fa náà àwọn ẹni tí ẹ̀tànjẹ tí wọ́n ti gba ẹ̀tànjẹ nínú àwọn tí wọ́n mú un lé koko yìí wọ́n á ka ìtàn dáadáa ni. ká kí àwọn ká kọ́ngrátì àwọn tí kìí ṣe mùsùlùmí tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì níjọ́ tí wọ́n bá ń sọdún wọn. ń bẹ nù wípé àjọ environment pawápọ̀ ìlú pawápọ̀ àwa ń ṣe dáadáa fún environment wa à ń ṣe dáadáa fún orílẹ̀-èdè wa à ń ṣe dáadáa fún constituency wa à ń ṣe dáadáa fún local government wa. ká sì dáhùn sálámà tí wọ́n bá sálámà sí wa àlàáfíà fún Ọlọ́run àlàáfíà fún yín o ẹ̀yin náà ní àlàáfíà fẹ́yìn náà. wa husnu ta'ayushi. ká sì jọ máa gbégbé àlàáfíà láàrin ara wa. wàhíyà mabadi insaniyatin raqiyatin. òun ni foundation tí ń jẹ́ humanity èyí tí ń bọ̀ foundation humanity tí humanity fi ga tí ìjẹ́ ọmọlúwàbí ìjọmọnìyàn fi ga òun ni foundation rẹ̀. yad'u ilayha ash-shari'u ash-sharif kitaban wa sunnatan. sẹ̀rí àtọ̀lọ́hún pèpè lọ bíbí insaniya àti husnu muamala kitaban wa sunnata àtàlùkùránì ni àti sunna anabi ni méjèèjì ní pèpè lọ sí bí n ta ń pè ní múra àti humanity. wà má rọ̀sátì as-siratu nabawiyatul atra. gbogbo ẹ̀ tí sunna anabi yọ sunna anabi ti bẹ̀rẹ̀ lérí ká ṣe dáadáa sí ọmọlàkejì ká ṣe dáadáa sí ìjẹ́ ọmọ ènìyàn iná ní Islam pèpè lérí fa tá anabi fi kú òun ní sin bẹ̀dùn náà. wa anna al-aswata allati tuharrimu tahni'ata al-masihiyyin àwọn tẹ́ ẹ bá ń rí lórí mídíà tí ń wí pé a gbọ́dọ̀ kí èèwọ̀ ní haram a gbọ́dọ̀ kí àwọn ọmọ ẹnìkan pé happy Christmas a ti gbọ́dọ̀ jẹ́ wọn kódà a gbọ́dọ̀ kí wọn pé ẹni bá ṣe bẹ́ẹ̀ àbí happy new year kò sí ti ń jẹ́ new year kò sí ti ń jẹ́ new year ẹ̀rọ kí lọ́kọ́ ọlọ́run pẹ̀lú yín ni ọlọ́run ti dà wá sáyé ó dà wá sáyé ó ti sọ àwọn òfin wa fún wa ó ti sọ àwọn àlàálí ó ti sọ haramu fún wa gbogbo pé happy new year kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọ̀sọ́ ànábì ọ̀sọ́ mi ò mọ wàhálà tán àwọn dára haramu definitely bí yàrá bá ti rojú tán yóò mọ̀ wáyé rojú kí a ti rojú kí lójú tá a rí alukurani aradisi ànábì àrí àlàálí àrí haramu àrí gbogbo tí ń jẹ́ súnà àìrojú lọ́wọ́ kù tá a wá ń wá ẹ̀dá kan adúrú tí súnà yín yanjú yìí sọ̀rọ̀ happy new year ló tún wá kù tí ó tún wá kù súnà ò tiẹ̀ lè tún wáyé gbé yín. bàbá bẹ́ẹ̀ ti ń ṣàlàyé látàárọ̀ yìí ẹlòmíì òun ṣàgbó ni pé gbogbo tẹ́ ń wí àní ò lọ tẹ́. kọ́mẹ́ẹ̀dì wa èyí ni wá bú. èyí sì ń bú mi kọ́mẹ́ẹ̀dì wa ní sì ń bú mi èyí tẹ́ farabalẹ̀ èyí tẹ́ mọ̀ ọ́nù pé kọ̀lọ́ lè kéwú. ó kéwú bó o sì ké kò yí ọ. o tún alágídí pẹ̀lú. o tún alágídí. ọlọ́mọdé agídí ó kó bọ̀ ọlọ́mọdé agídí yìí náà ni bí yàn sọ fún ọ lónìí ọ̀ ní gbọ́ wọ́n sọ fún ọ lọ́la ọ̀ ní gbọ́ ọlọ́mọdé agídí ó kó bọ̀. aláǹ sọ fún ọ yí pé nǹkan ò sínú súnà aláǹ sọ pé nǹkan ò sínú àní súnà ọ̀dá sí. tó kan súnà pẹ̀lú ẹ̀. ọdún kan pẹ̀lú ẹ̀yìn n tí súnà kan sọ ni pé àwárá àdúgbò wa o anabi anabi ní Jibrilu máa wá báwọn ó ní gbogbo ògbà ó ní kò jọ́ tó bá wá ọkàn máa sọ fún wọn pé ará àdúgbò rẹ dọwọ́ rẹ o environment àbí environment rẹ dọwọ́ rẹ o environment rẹ dọwọ́ rẹ o so ẹ mọ́rún nǹkan tí Jibrilu fi sọ fún anabi pé environment dọwọ́ rẹ má jádúgbò ó bàjẹ́ o má jìlú rẹ ó bàjẹ́ o bá àbá ní jẹ́ kí ìlú ó bàjẹ́ àbí ká nífẹ̀ẹ́ ara wa bọ́bá yẹ pa àbá ti nífẹ̀ẹ́ ara wa ìlú ó bàjẹ́ ẹ jẹ́ ká ṣe bí Mazari ti ṣe tí gbogbo ẹ̀ ń dùn tí ó bàjẹ́ káwa náà kọ́ sí irú èyí hùn ẹ gbọ́ ẹ jẹ́ kí wọn á tún máa kí wọn now. wa anna al-aswat allati tuharrimu tahni'ata al-masihiyyin bi a'yadihim. àwọn ohun tí ń jáde nínú gbogbo nẹ́tíwọ̀kì yìí tí ń wí pé ká má kí wọn pé wọ́n kú ọdún. zaatu fikiri mutashaddidi. zaatu fikiri mutashaddidi ideology fikira làákàyè kan tó le kokokoko kẹsì làákàyè tó dẹ̀ àmú nǹkan le koko àmú lẹ́nu amẹ́sìn wa lẹ́nu ẹ̀sìn wa ò sì le Ànábì ní yẹ̀zẹ̀rù ẹ̀dẹ̀ ẹ̀sìn yín ẹ̀dẹ̀ ìsìlámù díẹ̀ ẹ̀jẹ̀ ìsìlámù ẹ̀dẹ̀ wàlá ẹ̀tú okun rẹ̀ wàlá tó aṣọ ẹ̀ má fò dán yín wà bá ṣìrú ẹ̀dùn àwọn èèyàn nú ẹ̀jẹ̀ ìjọba àwọn èèyàn dùn látara ìsìlámù wàlá tó nàfírù ẹ̀ má lé àwọn èèyàn kó nú ẹ̀sìn yín
وهو فكر لم تعرفه مصر قبل سبعينات القرن الماضي. Eru àwọn ideology wípé ká má kí wọn kú Happy New Year, ká má jẹ wọn, ká má ṣe nǹkan yìí 70s Mashallah. 70s kò sí irú fíkìrà yìí. ń já sí pé 1990 àbí kí lẹ́ ń pè 1990 òun ni Salafi 1990 tí wọ́n ń pariwo ìgbà òun ní irú ideology yìí dé. òun àwọn farabalẹ̀ bá ń tún ebe mi ṣe òun lásìkò lọ́kọ̀. لا تفكر المتشدد وهو فكر لم تعرفه مصر Misiru qabla sab'iniyat al-qarn al-madi láàrin 17 tó ti lọ kò sí ti ń jẹ báyìí kò sí ti ń jẹ ẹ má kí wọn Happy New Year kò sí ti ń jẹ ẹ má kí wọn Happy Christmas kò sí ti ń jẹ ẹ má jẹun mọ́ masari ò tiẹ̀ gbọ́n ti ń jẹ bẹ́ẹ̀ rí àgbà tó di 1990 kó tó di pé kìnìún dé àti 1990 wọn la jẹ́ wá bẹ̀rẹ̀ wàhálà. Naam. وأن ما يحرمون تهنئة المسيحيين àwọn tí ń sọ pé ká má kí àwọn kírísítẹ́nì kú Happy New Year. غير مطلعين على فلسفة الإسلام. wọ́n yọjú wo philosophy Islam, Islamic philosophy. في التعامل مع الآخر. pẹ̀lú ká bá gbogbo èèyàn pátápátá ṣe àti farabalẹ̀ kọ́dà àti kèfèrí àbàṣe. àti kèfèrí yàtọ̀ sí kírísítẹ́nì. ó yàtọ̀ sí kírísítẹ́nì àbàwọn ṣe. ومع المسيحيين بشكل خاص. pàápàá jùlọ ká wá bá àwọn kírísítẹ́nì ṣe lọ́tọ̀. bá àwọn kì í bá kèfèrí ṣe kì í jẹ́ pé á jẹun tiwọn. tọ́rọ́ lọ́n ti sọ pé àgbọ̀dọ̀ bá kan jẹ àyíbẹ̀kọ́ àmọ́ ìnzàníyà humanity àgbọ̀dọ̀ ló pẹ̀lú wọn á jọ á kíra wa á ṣe gbogbo ẹ̀ wọ́n bá ń tajà wọ́n bá ń ta ọjà bóyá kèfèrí nísìn ẹlẹ́bọ ni ni wọ́n ń ta aṣọ èyí tó rà sọ ọ̀dọ̀ rẹ̀ kọ́ sí. ṣé aṣọ kì í ṣaṣọ ẹbọ. èèyàn ń tají ni wọ́n á nígbà náà ọ̀bọ̀sọ̀ ọlọ́sùn ni aláwo ni kọ́lá lẹ̀kẹ́ lọ́wọ́ àlọ́wọ́ rẹ̀ ṣé lẹ̀kẹ́ lọ́ fẹ́ rà ní àbáṣọ. ẹ náà ọmọ táwọn èèyàn wá gbọ́n báyìí ẹ má rà mẹ́ẹ̀. aṣọ ìsàṣọ ẹbọ báwọn. kò sí ní jẹ́ Islamic market kò sí ní jẹ́ bẹ́ẹ̀ kò sí Islamic market Islam ò ní market. baba adúrú tí Islam gbé lọ́wọ́ yìí sọ́wọ́n market náà wọ́n ẹ̀sìn máa rán market kò sí. Islamic market kò sí nínú Islam kò sí. kò sí jẹ́ bẹ́ẹ̀ kò sí jẹ́ bẹ́ẹ̀ gbogbo bí ọba ti rí nítorí fẹ́ rà ní ọ̀rá tó bá yẹ pé nǹkan tó mọ́ ni. àwọn àlú òyìnbó ọ̀pọ̀ wọn ṣe mùsùlùmí àmọ́ ọjà wọn tí wọ́n bá fẹ́ wọ́n bá kó gbọ́ ọjà wọ́n bá kó kalẹ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ ta ẹran ẹlẹ́dẹ̀ ẹran màlúù níbẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ mẹ́ wọ́n ta màlúù wọ́n ta ẹlẹ́dẹ̀ lápèjúwe wọ́n wàá kọ́ síbẹ̀ torí àwọn mùsùlùmí wọ́n wà ní non halal. eléyìí ṣe tó lera o. wọ́n wà ní eléyìí halal. tó lera lílé. wọ́n ti kọ́ bẹ́ẹ̀ bí táwọn àwọn tó lámọ̀ náà àwọn tó dáa débẹ̀ wọ́n kọ́ non halal wọ́n kọ́ halal. àwọn tí wọ́n ti mùsùlùmí yẹn jẹ́ léyìí ẹlẹ́dẹ̀. kì í ṣe ẹran wọn eléyìí màlúù yẹ ẹran wọn ni wọ́n á kọ́ síbẹ̀ tó bá ti wá débẹ̀ wọ́n ti kọ́ síbẹ̀ wọ́n ní eléyìí ṣe ẹran tiwa ọ̀rọ̀ ajá tiẹ̀ ló kú mẹ́ kí n tiẹ̀ pẹ̀lú pẹ́ntẹ́lẹ́dẹ̀ ebi ọpa kisa siola tó wà kó sí ìlú rẹ̀ ìlú olùlọ wa ebi ọpa kisa siola ara jà lọ́wọ́ kèfèrí bá ń ta àgbàdo tí ń ta ráìsì ń ta màlúù ọlágbó màlúù tí ń ta ń ta ewúrẹ́ ń ta gbò wọn fẹ́ pa léyà ń ta èlùbọ́ ń tẹ́ jẹ ẹ̀rà lọ́wọ́ ẹ̀ kí n ti ní pẹ̀lú bàbá àgbẹ̀ yìí fásẹ̀gbẹ̀ kan tó ọkùnrin afáàdé wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ti wọn ẹran ni wọ́n fẹ́ rà lọ́wọ́ ẹ̀ ẹnu tó bá pa nìkan tó bá sè nìkan lẹ̀ níjẹ tó gbogbo ẹ̀rẹ̀ Islam ti èyí òun ni pé ta'amulu ma'ahum bi shakl al-'am á bá wọn ṣe in general àmì ìjọ jẹ́ maternity ti general nù lọ́tọ̀ èyí tó wà jẹ́ maternity tá a bá wọn ṣe ní maternity òun ni àwọn kìrìsìtẹ́nì àwọn àjẹun tí wọ́n bá wọn. التي بينها لنا الخالق عز وجل. èyí tọ́lọ́run ọba mi ṣe Sheikh Ahmed Tayyib Sheikh Al-Azhari òun ni ń sọ pé èyí tí ọlọ́run ọba mi ṣe ní tọ́sọ́nù Al-Qur'ani lórí ọ̀rọ̀ yìí. ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى. ọlọ́run ní ó máa rí i pé àwọn tí wọ́n nífẹ̀ẹ́ mùsùlùmí àwọn tífẹ̀ẹ́ wọn súnmọ́ wa tí wọ́n nífẹ̀ẹ́ wa jù tí wọ́n sì súnmọ́ mùsùlùmí jù ó ti bá àwọn inú gbogbo àwọn ẹlẹ́sìn àwọn ọmọlẹ́yìn kírísítẹ́nì ni àwọn ẹlẹ́yìn jísọ́sì àwọn ni wọ́n súnmọ́ mùsùlùmí jù tá a bá ti wọ ẹgbẹ́ báyìí àwọn láàrí ó ti wá àwọn dá sí Islam ju àwọn mi lọ. ذلك بأن منهم قسيسين. bá a ti wà ní sin àwọn pásọ̀ máa wò wá àwọn kírísítẹ́nì máa wò wá kọ́ sí mi jọ́ tá a jáde ní òní àbí. láà jáde ní wọn báwọn ní àlàáfíà Ọlọ́run fún yín o èmi náà àlàáfíà fẹ́ yín náà o wọ́n ní bàbá yìí wá wọ́n máa bọ́ọ̀tì program ọ̀dọ́ máa ń gbádùn ẹ̀ pásítọ̀ ni mí o wọ́n máa ń gbádùn yín gan afá ó ní máa yìí ló pé máa yìí tó máa ń jòkó tí yín nìyẹn àti kíra wọn kálukú lọ
just get báwọn àìwá ìmọye bẹ́ẹ̀ àìmọye kírísítẹ́nì bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ fọ́lọ́wà wa. so ìmí wọn kò sí wàhálà kò sí problem. wa annahum la yastakbirun. wọn kì í wọn èyí sì gbéraga sí Islam. wa kama bayyana Al-Qur'an nínú Sheikh Ahmadu Tayyib òun tún wí pé Islam Al-Qur'an tún sọ fún wa báyìí. waja'alna fi qulubil ladhina tabaru rahfatan ẹ máa bá nǹkan méjì ní ọkàn àwọn tí wọ́n tẹ̀ àwọn ọmọlẹ́yìn Jésù ẹ bá nǹkan méjì lọ́yìn ọmọlẹ́yìn Kristi ẹ bá nǹkan méjì nínú ọkàn wọn ar-ra'fa pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtànú. kódà àwọn tí ń kasara sí wọn làwọn bẹ pẹ̀lú yín báyìí. tọ àwọn ọmọlẹ́yìn Jesus. Sókúnbí Samuel. ní bàbá kódà wọn ṣe báyìí sí i kódà wọn wà pẹ̀lú yín bàbá. o ti wà Ọlọ́run ni ẹ bá nǹkan Al-Qur'an ló wí bẹ́ẹ̀ ọlọ ẹ bá nǹkan méjì lọ́kàn ọmọlẹ́yìn Kristi kí ni àkọ́kọ́ ar-ra'fa ẹ bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn èyí sábà ṣe jàgídíjàgan ẹ mùsùlùmí ẹ dẹ́yìn ṣe jàgídíjàgan tẹ́ ẹ mú yín lọ́dọ̀ tiwọn kò sí bí ayé ti mú ọgbọ́n kò sí bí ayé ti mú làákàyè kò sí bí ayé ti mú nǹkan. khusul hikma walau 'inda majnun ó ní bí o tilẹ̀ gbọ́gbọ́n èyí ṣe tí ẹ̀yin ò mú ráfà ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtàánú kẹ́ ẹ mú ìhun lọ́dọ̀ wọn kàkà kó mú ìhun lọ́dọ̀ wọn ọ̀n kàn dẹ́mu wọn ni bọ́ọ̀ bá ti rí nǹkan kan mú bí wọ́n ti polówó àlàáfíà kì wọ́n sì ń sànú ara wọn táwa sànú ara wọn ẹ̀yin sànú ara yín ẹ̀yin mùsùlùmí wọ́n sànú ara wọn. so bí ọmọ lẹ́yìn Kristi kan tó bá ṣe nǹkan kan nísìn wọ́n bá wí nú ilé wọn à ní fẹ́ díẹ̀ síta bí mùsùlùmí bẹ́ẹ̀ ni bí mùsùlùmí kan bá yẹ ṣe kí ní kan mọ́sálásí lápẹ̀jú ẹnìsìn bóyá ó jí fóònù mọ́sálásí ó ti wà wọn mùsùlùmí nípa wọn wà jà sí òhò láàrin ta gbagba wọn máa kámẹ́rà rẹ̀ ó gbé fóònù mọ́sálásí ni tó bá yẹ pé lọ́dọ̀ ọ̀tọ̀ ní ṣọ́ọ̀ṣì lẹ́nìkan ti jí nǹkan gbé inú ṣọ́ọ̀ṣì náà ni wọ́n wàá pè pé kí ní ṣọ́ tó fi ń jalè àdóhùn oníṣẹ́ lọ́wọ́ ní ẹnìkan ni mo fún 2 million ọmọlẹ́bí iṣẹ́ ẹyẹ ṣe bẹ́ẹ̀ kọ́ sí àbí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n nǹkan àwọn ìyàwó ṣe bẹ́ẹ̀ ọwọ́ ń bèèbú yọmọ ìbèèbú nìsín ìwọ tó ń bèèbú yìí èèyàn mélòó lọ sàánú nínú ẹ̀fárómẹ́ǹtì rẹ tó jẹ́ mùsùlùmí ọ̀dà ọlọ́ọ̀fẹ́ kún ọ jẹun kírísímásì kó ì jẹun apínú yìí ẹ̀ àbí ẹ̀rọ gbogbo mùsùlùmí tẹ́ bẹ́lẹ̀ fárómẹ́ǹtì rẹ lè ra èlùbọ́ àpò kan kò sọ̀rọ̀ àìsí bájì kan ìwọ wá dáná fún wa lọ́jọ́ òní pé ẹ má lọ jẹun bẹ̀rùn ẹ má jẹun lèmi ó rí ìhun ṣe ìyàwó rẹ gan kò tí ì jẹun alẹ́ ẹlòmíì tí ń kíbò sí yìí gan bóyá àwọn ọmọ rẹ gan ti yọ kù ní inú nígbà tó lóun lọ jáde lọ ó ti lọ da àwọn ọ̀rẹ́ tó lè jẹun bẹ́ẹ̀ fáwọn oní nǹkan táwọn jẹ lé ẹgbẹ́t ìsìlámù ò ní àjọ má bára wa ṣe ká bára wa ṣe kí lu ọ̀rọ̀ ọ̀run ó bá yẹ pé àwọn méjèèjì àwọn ti mùsùlùmí àti kìrìsìtẹ́nì tá bá yẹ pé a bá ní àjọṣepọ̀ tó dáa Nàìjíríà ò ti dájú báyìí lọ àìlájọ bẹ́ẹ̀ ni torí nítorí yẹ kárán àrán ọ̀tọ̀ ní tààrán ọ̀rọ̀ ẹ̀sìn lánàá Islam bá mójútó tó kàn wá ni. Bẹ́ẹ̀ni. Àwọn bíi iṣẹ́ ńláńláńlá. Àwọn bíi ayé ńláńláńláńlá àti bá mùsùlùmí. Tabade báńkì kí ló kọ rẹ Samuel. Abade kiri kan. Láti gba sẹ́lẹ̀ engineer kí ló kọ rẹ kí lórí àwọn kọ́kọ́. Ẹ wá bá wọn ọmọ tí yín ẹ wá bá wọn tí àwọn ọmọ mu kókó rọ̀lẹ́. Àbá. Gbogbo ẹnu jóbi. Ọ̀rọ̀ ẹ̀sìn láàjò kó ti ló fà. Ọ̀rọ̀ ẹ̀sìn láàjò. Bá jòkó sọ̀rọ̀ ẹ̀sìn àtúntò jòkó sílùú náà ẹ jẹ́ àjọṣèlú Ìsìlámù wá láti wá ṣèlú kún ẹ̀sìn. Ìbá Nábì ṣèlú ni ní Madina ní Madina mẹ́ àwọn Yahudi pẹ̀lú Ànábì níwájú ọlọ́ Madina bẹ́ẹ̀ ni pẹ̀lú Ànábì ọlọ́ Madina bẹ́ẹ̀ níwájú ọlọ́ ní kọ́dà Ànábì inú àkọọ́lẹ̀ tíra wípé Ànábì àtúmọ̀ lọ lè pé Yahudi ni ọba ẹkùn lọ́ba ló ń jẹ ńlé Ànábì àní ẹlẹgbọ́njẹ wa lọ́wọ́ ẹ̀ ẹni ọ̀tá ń jẹ fún mi Ànábì àmà ara ń jẹ lọ́wọ́ wọn oúnjẹ tí ó jẹ ńlé ara lọ́wọ́ wọn Ànábì ò máa ń dẹ̀ sí wọn wọ́n dàgbà tó fi kan parọ́ wọn Ànábì wọ́n ní ẹ̀wù wọn nígbà Ànábì wa nígbà tó fẹ́ kú oúnjẹ tí Ànábì wa lè rà tí ó sanwó rẹ̀ wọ́n lè fẹ́ wù dógó gbogbo èyí wọn rọ́ ni níbẹ̀ náà àdìsọ àwọn sọ ìwú Buhari àwọn nǹkan kan àmọ́ irú àgbákò ni kìsìbátún kẹbíra fi hakki rasul wasdira'un fi hakkihi Ànábì ọjà gbèsè kan tẹ́ kú Ànábì ò ní gbèsè lọ́rùn tẹ́ lọ ogun tó yẹ ká yanjú àyanjú ọ̀rọ̀ pé Ànábì jẹ gbèsè náà ló ń yàn kí ni wọ́n kàn wá pẹ̀lú èyí adúbá Ànábì ti ṣe gbogbo ẹ̀sìn tí gbogbo ẹ̀ dá tó sí Islam rọrùn tó báyìí ọ̀ wá rí nǹkan kan fi ròyìn Ànábì máa jókòó jẹ gbèsè lọ kó ló ti jẹ gbèsè ṣé tọ́ra sáàdì tó yẹ kárán ni pò làwọn mùsùlùmí náà ó ṣe wà nípò tó ga àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí tó wà nípò tó ga ìjẹ́ wọn mọ Islam wọn kàn jókòó Islam ni náà mo kọ Islam sí alhamdulillah dùn lẹ́nu wọn
sánmà àlùwàlá sọ́lẹ̀ sàlùwàlá. ó sánmà alhamdulilayi wí. àmọ́ bá ti sálámà kẹ́ wá ń sọ̀rọ̀ àlùwàlá. sánmà sálámà sánmà àlùwàlá ṣe. sánmà ṣe. ọlọ́mọba kí àfa mi Maulana al-Imam Hamza abala yìí gbà mí ọlọ́mọsá bá ń sàlékún dáadáa fún wa kó sàlékún àgbéga fún wa kó kún wọn ju báyìí lọ kó má padà lẹ́yìn wọn. à ń sọ̀rọ̀ ń jò ní ìyẹn sí mi wà mẹ́ wọ́n lẹ́nu nìkan ó ní àgbákò ọmọ mùsùlùmí ìyálà ìyàwó ni wọ́n wá dó àwọn sars kùbà táwọn ó ṣe àwọn fẹ́ ṣe náfìlà àwọn ṣe náfìlà wọn náà bá yín ṣe lónìí wọ́n bá kú bí àlùwàlá ó sin ọwọ́ báyìí ọ̀yọ́ báyìí dé ó fẹ́ mú ni ìfún báyìí dé ọbọ̀jú ni ìfún báyìí dé ọbọ̀ sí ẹsẹ̀ àwọn ni ẹ wá àlùwàlá ni mo dẹ̀ ń sá àlùwàlá ni kẹ ọmọ mùsùlùmí ni wọ́n bá àlùwàlá ṣe kẹ́ ẹ tó lè rọ́mọ lẹ́yìn Jésù kọ́ máa mọ gbogbo nǹkan wọn nínú àdá tí wọn kẹ́ ẹ tó lè gẹ́ẹ̀tì kìrìsìtẹ́nì pé ẹ ti ń jẹ káì ẹ mà ṣe wàhálà púpọ̀ ẹ ráwọn ọmọ tiwa wọ́n dùn kú lọ. akúnjẹ nìkan ìsìlámù tẹ̀ ń ṣe tí ọ ìsìlámù tẹ̀ ń ṣe gan tó ẹ pẹ́ yín gangan ẹ rí i ṣe fúnra yín ọwọ́gbọ̀n orí ṣe wọ́n tó ń pariwo kì í nísìn inú ẹbí rẹ ó ti wá wọn èyí tí ń lọ lé alẹ́ lé aláwo tí ń lè bá wọn bọ ìsà bẹ́ẹ̀ ní fámìlì yín tí ń lè bọ́ ìsà ìbá sí àwọn kan ló túrí nǹkan bí ọdún mélòó kan ó tún jẹ́ pọ̀ tọdún mẹ́fà báyìí ọ̀rẹ́ wọn ló ní wọ́n sì ń lọ ìyàwó ìmáàmù bẹnu wọn ẹlọ́jẹ́ ìmáàmù ẹlọ́jẹ́ ìyàwó odidi ìmáàmù táwọn jẹ́ máa tó lẹ́yìn rẹ̀ ọ̀rẹ́ wa ni wọ́n ká lọ bí ọdún kìnìún kan tán máa ń ṣe lọ́dọọdún wọ́n wá tọ̀lé ọ̀rẹ́ lọ ó ti wá wọn tẹ̀lé ọ̀rẹ́ àwọn méje tán jẹ́ mùsùlùmí wọ́n tẹ̀lé ọ̀rẹ́ tóun jẹ́ oníṣẹ̀ṣe wọ́n tẹ̀lé bí ọdún wọn odidi ìyàwó ìmáàmù kan ọgbọ́ ìyàwó ìmáàmù kan lọ lè yanjú kí n lọ ẹlọ change kí ní ẹ̀ àbáwà Aminullah wọ́n ń darí bọ̀ wá wọ́n sì lásìdẹ̀ntì gbogbo wọn kú ni bẹ́ẹ̀ ni mùsùlùmí gbogbo wọn kú ni nígbàtí Islam ọ̀kan wọn lá odidi ìyàwó ẹni tó jẹ́ ìyàwó ìmáàmù kọ́ wá tẹ̀lé ọ̀rẹ́ lọ lè sọdún egún tiẹ̀ ìsìn ìmẹ́lẹ̀ ìmáàmù ẹni tí sáájú yẹn kírun kí ìyàwó rẹ̀ wá kú lọ bá wọn sọdún egún wọ́n máa bọ̀ kọ́ alájẹ́ tó kú ẹ lè rí ọmọ lẹ́yìn ogun kìrìsìtẹ́nì àtọkọ wọn àtìyàwó àtọkọ wọn gba ẹ̀sìn yẹn wọn gbà kan rí púpọ̀ àwọn tí wọ́n ọ̀gbẹ̀sìn kan rí practical ṣe practical theory nìkan la máa kankan mọ́. àmọ́ra ọlọ́run ò lé tó bá. tó bọ́rọ̀ ti rí nìyẹn ó ti parí báwọn náà n táwọn àfa wí nù èyí wọn náà tún ní ẹ̀ẹ́dẹ́jà kò ní jásí wípé jákèmá kan sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ Shauki Ibrahim Alam mufti Mazar àti ọ̀rọ̀ Sheikh Ahmad Tayyib Sheikh al-Adhar méjèèjì làbíjẹ́ rí o àwọn méjèèjì wọn sì ní àpèyàn mufti Masari òun mufti gbogbo àgbáńláyé kò sí mufti tó tó mọ́ òun ni #1 citizen fún àwọn mùsùlùmí Sheikh al-Azhar inú gbogbo tó ń jẹ́ sheikh suyukhu Islam ó ti òun #1 citizen tẹ́nì kan kó wọn ti dànù ní mímọ̀ ẹni wọ́n bá sì kájú ẹ̀ ni wọ́n fi jẹ irú èyí àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí nígbà wọn yóò bá wá sọ̀rọ̀ kí làwọn òpin gbà náà aláìdíà àìdíà lókùn àìdíà tí ò lè lọ sọ izan gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè àkí àwọn ọmọ yàrá àìtókù múra happy new year ọlọmọsá àjọ bá wa láyé àtàláfíà ọlá Muhammadu Rasulullah ọlá àwọn ẹni ọlọ́run ọlá sallallahu alaihi wasallam alẹ́lẹ́ Sunday ọjọ́ kan ní ọjọ́ tán bọ̀ hùn Monday ọjọ́ tán ṣe gíní kan ibi kò àdó àti Sunday àti Monday èwo la kírun bẹ́ẹ̀ ẹjọ́ Sunday kalẹ̀ lẹ́ẹ̀lẹ́ kírun Sunday torí pé Sunday ọjọ́ òrùn Monday ọjọ́ kìíní kan ọjọ́ òṣùpá ọjọ́ òye la kírun bẹ́ẹ̀ wọ́n la mọ̀ sí lọ́hùn bẹ́ẹ̀ tó bó ti dínú ni salamu alaikum àmín ya rabbi àmín ya rabbi fáwọn àwọn èèyàn wa tó alhamdulillah gbogbo àwọn fáǹsì wa gbogbo àwọn fáǹsì afáwa Aminullah àtàwọn fáǹsì Jakmal ọlọ́run mọ́sá àsanyí lẹ́sàn olóore ọlá Muhammadu Rasulullah ẹ̀yin tí ẹ máa gbọ́ọ̀rọ̀ tí ẹ sì máa fi làákà yìí tẹ̀lé ẹ̀nà èèyàn méjì náà ní gbọ́rọ̀ ẹlòmíì máa gbọ́ọ̀rọ̀ ó ti wà yọ́ kan máa gbọ́ ni yọ́ dà gẹ́gẹ́ bí rédíò késẹ́tì dédé tí wọ́n bá sọ síbẹ̀ náà ni ó pírísẹ́ǹtì padà àmọ́ àwọn míì ń bẹ tọ́já pé tí wọ́n bá ti gbọ́ọ̀rọ̀ wọ́n wá fi ìdí òdodo múlẹ̀ so irú àwọn yìí ni
wọ́n ní rajahatul aql àwọn tí làákàyè wọn máa ṣiṣẹ́ kí làákàyè lómi ojú kan náà lọ́wọ́ dédé ní tí wọ́n gbélé lérí nǹkan mi kò sí space tí nǹkan mi ò fi wọnú làákàyè wọn bèlè tí nǹkan méjèèjì wọn jọ máa wá bára wọn fà á ẹyọ kan tó ti wà nù làákàyè wọn náà ni wọ́n wà ń bẹ̀ yóò jọ wá bẹ̀ tàbí kí á mọ̀ fi dénú. ẹ bá fẹ́ sọ mí wọ́n ní kò sáyé láti gbọ́ omi sí storage ti full ẹ̀yin tí storage yín tó ti wà òkè dáadáa tó ní megabyte ẹ̀ jìnnà àwọn ní alladhina yastami'una al-qawla wa yattabi'una ahsana ọlọ́mọsà san wílẹ̀ san lórí ọlá muhammadu rasulullah ọlá sallallahu alayhi wa sallam afáwa aminullah láti ìbàdàn náà kọ́lọ́ wọn san iná lẹ́sàn lórí wọ́n sàlékún àgbéga ní studio Agidigbo lọ́dọ̀ alájú wa Oríyọmí Hamzat ibẹ̀ lafa ti ń ṣiṣẹ́ tí wọ́n ti wá láti ilé agodo yẹn ni wọ́n ti wá sí yàí wọ́n sì mọ̀ pé gbogbo ẹ̀ náà ni yọ nínú kan ní náà yọ tún jáde ńbẹ̀ alájú wa Oríyọmí Hamzat a tún ṣe gbólóhùn yìí fún wa kọ́lọ́n kọ́ bá wa sọ kọ́là kọ́ bá wa sànú ẹ̀ ọlá Muhammadu Rasulullah kò sí bẹ́ẹ̀ bá wà nínú ìrìn àjò ayé nínú fíìdì ìrìn àjò ayé yọ máa kan àdánwò lójú ọ̀nà kọ́dà àwọn ànábì Ọlọ́run wà zulizilu àdàmú àwọn ànábì Ọlọ́run àmì wọn a ní káwọn èèyàn ń mì wọn wọ́n fìtínà wọn hatta yaqula rasul walladhina amanu ma'ahu ànábì fi wá sọ àtàwọn tó tẹ̀lé ó gbára wà láhùn jáde kí mata nasrullah níjọ́ lọ́wọ́ tó wá ràn mí lọ́wọ́ báyìí níjọ́ ni ó tó là mí báyìí níjọ́ lànà sí Ọlọ́run tó dé olúwalẹ̀ ala inna nasrallahi qarib wọ́n fọkànbalẹ̀ Oríyọmí fọkànbalẹ̀ nasiru Ọlọ́run dé tán ìjẹjà dé tán ìyọnu ewu dé tán ikú ònú sọ̀rọ̀ dé tán ìborí gbogbo tí ń jẹ́ ogun dé tán Ọlọ́run mọ́sá wọlá bó ti fi bá nábì lò tóun náà rí fìtínà lérí iṣẹ́ òun láti Oríyọmí náà rí èèyàn gbọ́dọ̀ má rírú ẹ̀ òun láfi mà wípé ibi tẹ́ni wọ́n sì ń lọ jìnnà ibi tẹ́ni wọ́n sì ń lọ jìnnà torí pé hasa inú minan alakọ̀nà àtẹrẹ mẹ́hàn bẹ́ẹ̀ bá fẹ́ débi tí ń lọ yọ gba bíríjì àdánwò kọjá bíríjì àdánwò ni ajé Oríyọmí Hamzat iná ní rìn àti zàdúrà fún jòní a tún fi ntàfẹ́ wì ẹ̀ bá ń wí tí n bá ti wí ẹ̀kan náà wí tí n bá ti wí pẹ̀lú ògùn Ọlọ́run wọn fi bá ajé Oríyọmí lò àti gbogbo àwọn tí wọ́n jọ wà nú ẹ̀ ọlọ́mọsá bá wa kó wọn yọ kọ́ sànú wọn ọlá Muhammad wọlá wípé wọn ò ní èròǹgbà kan ju dáadáa lọ dáadáa ni wọ́n lè èròǹgbà rẹ̀ dáadáa òun lọ́wọ́ ajá síbi tí ọjà sí àwọn arájọ́ òun náà tán bá ṣe dáadáa wọn ní eré ní ṣe òun ní ṣe ká bí eré bá di bí ìpàdé dọ̀hún Ọlọ́run níjẹ́ pàdé tí ọ dọ̀hún níyà yín náà lọ́rọ̀ wọn ti yóò dóore fún albarka ọlá Muhammad Rasulullah kadu bisimilahi rahman rahim kila ya nuhu ihbit bisalamin minna wa barakatin alayk wa ala umamin mimma ma'ak kila ya nuhu ihbit bisalamin minna wa barakatin alayka wa ala umamin mimma ma'ak kila ya nuhu اهبط بسلام منا وبركات عليك وعلى مما معك اجي Oríyọmí Hamzat lónìí Oríyọmí Hamzat lónìí Oríyọmí Hamzat lónìí Ọlọ́run gbogbo tí ń jẹ́ ìran àdánwò tí ń bẹ wájú ẹ̀ ọlọ́mọsà mú yọkú mẹ́ ọlọ́mọsà mú yọkú mẹ́ kọ́ á mú Naomi arábìnrin náà ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni ìyẹn dáadáa lòun náà ẹni tóun náà máa tọrẹ ẹni tí máa sànú ni ọlọ́mọsà mú òun náà yọkú nínú àdánwò yìí ọlá Muhammadu Rasulullah àti gbogbo àwọn tó bá tó kú mẹ́ bẹ́ẹ̀ ni afàdúrà ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ni kólúwà mi ó ṣe fún wa assalatu wassalamu alayka ya Rasulullah assalatu wassalamu alayka ya Nabiyallah assalatu wassalamu alayka ya akrama khalqillah alfi salati wassalami abadan daima alayka wa ala ashabika ajma'in subhana man lam ya'lam qadrahu ghayruhu ولا يبلغ الواصفون صفته سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين